iṣẹ́ Alhaji Akeugba Gold tí wọ́n ralẹ̀ talẹ̀ bá ní kọ́lé tí wọ́n tún bá ní bójútó dúkìá ẹni ló gbàǹfààní ilé fún gbogbo ènìyàn. Má sá kolobákolobà láti lè bìkan sí kejì mọ́. Ìwọ náà wá ralẹ̀ kó donílé lórí ní Blessed Estate. Àwọn ilẹ̀ wọn lálùbáríkà ó sì tún fi ní lọ́kàn balẹ̀. Ẹni kò sí wàhálà ọmọ onílẹ̀ kankan níbẹ̀. Ibi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní Blessed Estate wà tí promo price. Ọmọ Ọ̀yọ́ lélẹ́yìí o. Ibi àkọ́kọ́ ní Odò Ògùn farmland. Ṣé ń gbọ́? Àkọ́kọ́ Odò Ògùn. 420,000. Wọ́n gbẹ́yọ kan sí. Railway station. Ní Mọ́níyà. Ṣé ń gbọ́? Sí Ọ̀fọ̀ ó ti wà lórí ẹ̀. Ibi ìkẹta tí Blessed Estate wà ní Onígàrí. Alápákó expressway. Promo price ti ẹ̀ ní 600,000 600. naira per plot. Ibi tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ilẹ̀ Blessed Estate Pẹ̀lú sí Ọ̀fọ̀. báyìí ní plot of land tó wà ní Múlẹ̀gún Redeem Camp area. Ṣé ń gbọ́? Lagos Express Road. Promo price eléyìí ní 750,000 naira per plot. Gàbádáyá. Gold real estate nílẹ̀ káàkiri Èkó, Ìbàdàn àti gbogbo ilẹ̀ Yorùbá pátá. Àwọn àǹfààní aláìlẹ́gbẹ́ ló sodo sórí ilẹ̀ wọn. Ní Blessed Estate, ẹ ó jẹ́ àǹfààní perimeter fencing. Iná ọba ti wà níbẹ̀. Table land ní Everywhere. Blessed Estate kì í ṣe ilẹ̀ omi rárá. Ẹ wò ó káka díẹ̀ ká dánu dúró ni. Àwọn tó ti mọ irú orúkọ rere tí Sacred Gold Real Estate ní. Lábẹ́ ìṣàkóso Alhaji Akeugba Gold. Bẹ́ẹ̀ni, wọ́n máa ti bà. Blessed Estate láti lọ jàǹfààní tó ń lọ lọ́wọ́ yìí lọ. Ìwọ náà má dágun lá. Tẹ́ra ṣàṣà máa bọ̀ lọ́fíìsì Sacred Gold Real Estate ní Rainbow bus stop along Iwo Road. Ọmọ Akeugba Gold ni o. Ọmọ Akeugba Gold. Má dúró gbẹ̀kọ́ bẹ́ẹ̀ ni. Petrol station Grammar School bus stop Òjòdú Lagos. Fún àkúrẹ́rẹ́ àlàyé ẹ pè 080 Ṣé ń gbọ́? 3506 6122 tàbí 080 78 81 9014. Blessed Estate wọ́n donílé lórí pẹ̀lú ìrọ̀rùn. Ààrẹ Almaroof lórúkọ tèmi o. Èmi Ààrẹ Almaroof mo fi òǹtẹ̀ lù iléeṣẹ́ bàbá mi, ẹ̀gbọ́n mi, ọmọ Ọ̀yọ́ Aláàfin, ọmọ Akéúgbẹrú Mádòógbẹ̀kọ lọ́yọ̀ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ Mádẹ̀ Alhaji Taofeek Akeugba Gold. Ààrẹ Almaroof ọmọ Ọ̀yọ́ Aláàfin lèmi. Àwa kì í parọ́, àwa ò kì í ṣe oníjìbìtì. Bọ́n ṣe sọ yẹn lẹ ṣe máa bá gbogbo iléeṣẹ́ tẹ̀ ń wò yìí, gbogbo ilẹ̀ tẹ̀ ń sọ yìí ló ti ní sí Ọ̀fọ̀. Ẹ bá wa dòwò pọ̀. Tẹ́ ẹ bá ti ń pè wọ́n, ẹ máa sọ pé látọ̀dọ̀ Ààrẹ Almaroof Bọ́bagúnwà ọmọ Ọ̀yọ́ Aláàfin làwa, Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ Mádẹ̀, ọmọ Àtìbà, ọmọ Àjòwú yọkọ lẹ́nu, tọ̀ọ̀tọ̀ níkun àjìfà. Tẹ́ ẹ bá ti fẹ́ ralẹ̀, tẹ́ ẹ fẹ́ kọ́kàn yín balẹ̀, ẹ pe iléeṣẹ́ Alhaji Akeugba Gold in reference of Ààrẹ Almaroof. Tẹ́ ẹ bá fẹ́ lọ sí Mecca, tẹ́ ẹ fẹ́ jẹ Haji Kudus, ẹ pe iléeṣẹ́ Akeugba Gold ní in reference of Ààrẹ Almaroof Bọ́bagúnwà. Ẹ ṣáà máa dárúkọ mi, ìrọ̀rùn ló bá dé.